Ẹ káàárọ̀, mo kí gbogbo àwa Mùsùlùmí lápapọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Mo kí gbogbo àwa Mùsùlùmí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora. Mo wá kí gbogbo àwa Mùsùlùmí káàkiri àgbáyé wípé àjíǹde ara máa jẹ́. Àwọn ọ̀rọ̀ kan wà tí mo máa ń sọ nípa àwọn àfáà Mùsùlùmí, àwọn imams, àwọn àfáàs, àwọn aṣíwájú ní ẹ̀sìn wa, tó dàbí ẹni wípé àmì máa ń wò bí ẹni wípé mò ń tako àwọn àfáà, mò ń tako àwọn imam, tàbí mò ń tako àwọn aṣíwájú ní ẹ̀sìn Islam, tó dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Bó mo fẹ́ fi ọ̀rọ̀ àfáà kan, mo fẹ́ gbé wá fún wa ká gbọ́ ní ẹ̀yìn tí ẹ ti ń bá channel mi bọ̀ tipẹ́tipẹ́, ká wá fi wo àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ nípa àwọn ìmáàmù Mùsùlùmí, àwọn àfáà Mùsùlùmí. Ìmọ̀ràn tí mo máa ń gbà wọ́n wípé ayé ìjọ́un ó ti lọ. Àwọn nǹkan míì bá tọ́jà ayé ìjọ́un tó bá ti sin mu. Àwọn nǹkan míì dẹ̀ wà tó jẹ́ wípé kò bá ti sin yìí mu mọ́, àfi kẹ́ ẹ dọ́gbọ́n kẹ́ ẹ readjust. Nípa kẹ́ ẹ ṣe àtúnṣe níwọ̀nba ráńpẹ́ nù rẹ̀, á wá rí wípé yóò buyì kún sí Islam, yóò buyì kún ẹ̀yin imams gangan tẹ́jẹ́ imam Mùsùlùmí, yóò buyì kún ẹ̀yin tẹ́jẹ́ àfà ní Islam, yóò dẹ̀ buyì káwọn ọmọ kéwú. Pàápàá jùlọ yóò buyì kún àwa tá a jẹ́ Mùsùlùmí gan. Dẹ́mi fẹ́ kẹ́ gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe máa sọ gbogbo àtorí pé irọ́ ò dáa. Èmi ò kí ń sáfà Mùsùlùmí. Irùngbọ̀n mi tí ẹ̀ ń wò yìí máa sọ gbogbo gbà, mo fi ṣe súnà ní Muhammad sallallahu alaihi wasallam ní. Wọ́n dẹ̀ ka àwọn òfin tó dìrọ̀ mọ́ wípé ẹni tó bá dá irùngbọ̀n sí, ó ní àwọn kankan tó gbọdọ̀ sá fún tàbí tó gbọdọ̀ máa ṣe. Ẹ wá rí yẹn. So ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn imams nílẹ̀ Yorùbá yìí, wọ́n fẹ́ di eegun ẹja sí wa lọ́rùn tó ti há wa lọ́rùn. Tó wá fẹ́ dàbí ẹni wípé kéèyàn ò gbé wọn sẹ́nu láti jọ fẹ́ dìnira. Kí dẹ̀ ló fà á? Ẹnu wọn ò papọ̀, ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ìdájọ́ òdodo ò sí, ọ̀rọ̀ òtítọ́ òdodo kò sí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn imams tó jẹ́ imam ilẹ̀ Yorùbá, lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó jẹ́ àfáà ilẹ̀ Yorùbá. Then tí a bá ń sọ̀rọ̀ lórí ìtọ́jọ́ moral Quran, ọ̀rọ̀ àdìsí tí a ń fa àwọn kankan yọ, àwọn gangan máa ń takora wọn. Kódà nínú díìnì kan jẹjọ wa ń bẹ, wọn máa ń takora wọn. Tábà tún wá gbé yẹ̀wò dáadáa, a rí wípé díìnì kan, ẹgbẹ́ díìnì kan tó jẹ́ sí Islam, ẹgbẹ́ díìnì kejì tó jẹ́ sí Islam, wọn àgbà fúnra wọn. Tí àwọn kan bá ṣe wáàsí jáde, àwọn kan tako. Táwọn kan bá ṣe wáàsí jáde, àwọn kan tako. Gẹ́gẹ́ mo dé máa sọ fún pé mi ò kí ń ṣàfà, mo wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wo àníyàn wọn bí wọ́n ṣe máa ń ṣe wáàsí yẹn. Then àwọn tó ń tako wáàsí wọn yẹn, wọ́n ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ study àníyàn wọn gangan. Ṣé mọ̀ pé ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Dókítà kan wà, dókítà kejì wà, the same hospital but different universities ni wọ́n ti lọ kọ́ iṣẹ́ yẹn. Then dókítà oníṣẹ́ abẹ làwọn méjèèjì. Ó wá jẹ́ pé iṣẹ́ pa méjèèjì pọ̀ lọ́jọ́ kan. Tọ́kàn bá fẹ́ start lọ́nà kan, ìkejì ọ̀tá kò pé bẹ́ẹ̀ kọ́. Ẹ dẹ̀ rí pé ẹ bá gbé tàwọn tó kàwé, ẹ bá gbọ́rọ̀ wọn yẹ̀wò, àwọn máa ń gbé ọ̀rọ̀ ara wọn yẹ̀wò. Wọ́n yìí sábùkù fúnra wọn. Kí ni logics tí wọ́n ní? Kí ni àwọn kankan tí ìlọkílẹ̀ ètò ni wọ́n jọ gbé yẹ̀wò síra wọn? Bóyá ti dókítà alákọ̀ọ́kọ́ yẹn, iná ọkọ̀ start operation yẹn, tó bá ṣe débì kan ìkejì ó gbà fún un. Ẹ̀gẹ́ta rí yẹn, á wá jẹ́ pé ibi tí oníkálukú bá mọ̀ jù dáadáa, expert lórí rẹ̀, ìní wọn fúnra wọn láàyè láti ṣe. Kò ń ṣe pé wọ́n mọ proof wípé èmi mo kọ́ gba doctorate degree, therefore mo senior rẹ. Then àwọn níbẹ̀rẹ̀ operation yẹn, ẹni tó lóun ló kọ́kọ́ gbá yẹn kò ní full knowledge lóun operation yẹn náà, but kò wá perfect dáadáa tó náà dẹ́mọ̀ níbi ìbẹ̀rẹ̀ operation yẹn. Dókítà kejì yẹn ló mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ dáadáa. Then láti àárín dé parí ni dókítà alákọ̀ọ́kọ́ yẹn mọ̀. So àwọn wá gbà fúnra wọn. Dókítà alákọ̀ọ́kọ́ tọmọtẹ alákọ̀ọ́kọ́ yẹn ó lè jẹ́ pò ní tètè jáde university ni. Ó sì ti ń bí ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọdún 5 ọdún 6 títọ̀ ti ṣe like 25-30 years. So ẹni tó tètè jáde yẹn ni ó bẹ̀rẹ̀ rẹ̀ tó mọ̀ pé perfectly ló máa ṣe dáàrin. Tó bá ti dáàrin yẹn agbára rẹ̀ ò ká mọ́, tó yẹ ló jẹ́ kí wọ́n gba méjèèjì. So èyí tó ti pẹ́ lẹ́nu iṣẹ́ yẹn, òun mọ̀ láti àárín yẹn dé ìparí dáadáa.
so successively tẹ́ máa padà wá sọ operation yẹn tá méjèèjì tí wọ́n gbà fúnra wọn ẹni tí wọ́n sọ operation fún gangan yóò gbádùn ilé ayé rẹ̀ then àwọn tó jòbí ẹnìyẹn tá gbé ẹnìyẹn wá ìwọ́n ní fọkànbalẹ̀ pé ìtí ń ṣe nìyẹn àrùn tí wọ́n ti mú wọ́n ti kúrò mẹ́ẹ̀ ṣùgbọ́n tí dókítà kìíní bá takú jálẹ̀ wípé tóun sọ lọ́gbọ́dọ̀ ṣe tí dókítà kejì takú kalẹ̀ tí pé tóun wí lọ́gbọ́dọ̀ ṣe àwọn méjèèjì ò ní kó bára wọn aláàárẹ̀ gangan ni wọ́n kó bá aláàárẹ̀ tí wọ́n fẹ́ sọ operation fún yẹn òun ni wọ́n padà balẹ̀ ayé rẹ̀ jẹ́ ìdí nìyẹn táwọn ọmọ fi ń agree fúnra wọn tọ́lá ti wo àwọn fídíò kọ̀ọ̀kan tó jọ bẹ́ẹ̀ rí then tá a bá wo ti àwọn àfáà nínú ẹ̀sìn Islam tá a bá wo ti àwọn imams nínú ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ wọn kájẹ̀ pé gbogbo wọn pátápátá wọ́n máa ń dúró wípé èmi lèmi mọ̀ ẹ́ jù mọ̀ mọ̀ ẹ́ jù wọ́ lọ ìkejì náà dúró pé òun ló mọ̀ ẹ́ jù mọ̀ mọ̀ ẹ́ jù wọ́ lọ so tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ àdìtì kan tó bá túmọ̀ rẹ̀ ìkejì ó takò wípé bó ṣe wí yẹn kò kọ̀rẹ́ báyìí lọ yẹ kó rí dẹ́dẹ̀ pé máa ń ṣe program wípé ṣé àwọn àfọ́ lè agree fúnra wọn ni kátẹ̀ wípé wọn ò kọ́ kéwú lójú kan bọ̀ ìtumọ̀ yìí tí wọ́n bá ń túmọ̀ rẹ̀ tàbí tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ṣé wọ́n yé farabalẹ̀ fúnra wọn tẹ́nìkan bá ń túmọ̀ ọ̀rọ̀ kíkejì náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò tó bá di ẹ̀yìn kọ́tì kan wá pẹ̀lú àwọn wípé bó ṣe túmọ̀ kínní ìbáwò ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ wọ́n wà jọ gbé yẹ̀wò láàrin ara wọn iṣẹ́ ṣe ká pé bẹ́ẹ̀ nìyẹn ṣe túmọ̀ rẹ̀ right dẹ́ẹ̀ni kejì náà tó náà gbà túmọ̀ rẹ̀ ó náà right gbólóhùn tí ẹ lò lọ yàtọ̀ síra wọn wọn kì í fúnra wọn ní sùúrù rárá then mo tún ṣàkíyèsí wá sí ẹ má jẹ́ ká tanra wa ẹ̀sìn Islam yóò mọ yirin díẹ̀díẹ̀ nítorí pé wá sí àwọn àfáà kò fa àfáà gan mọ́ra kò fa mùsùlùmí mọ́ra àmọ́ ẹ̀yin àfáà gangan lè máa ń pariwo ẹ̀yin mẹ́rin sì máa ń pariwo wípé ẹ̀sìn Islam is a religion of peace pé ẹ̀sìn àlàáfíà ni ìṣewàásí yín gangan bí ọmọ jàǹdùkú ni ìgbéwàásí kalẹ̀ bí ọmọ jàǹdùkú ni then tẹ bá ṣàlàyé ọ̀rọ̀ kan tàbí tẹ gbọ́rọ̀ kan jáde náà Al-Qur'an ẹ fi iná pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ àbínú àdétì pé ẹni tí ó bá ti ṣe lé báyìí iná ní ọwọ́ ẹni tí ó bá ti ṣe báyìí iná ní ọwọ́ ẹni tí ó bá ti ṣe báyìí iná ní ọwọ́ oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké iná yìí ni pé iná lẹni yẹn ń lọ then tó jẹ́ mùsùlùmí tí ó kì í sáfà tí ó kì í ṣe imam tí ó kì í sọmọ kéwú tó dẹ̀ ń sin lọ́run tí iná jojúmọ́ tí ẹ bá ṣe léyìí iná bá ṣe tọ́wọ́ iná ni ṣé kò ní sú àwọn míì gan láti fi ẹ̀sìn Islam kalẹ̀ ìyẹn bẹ́ẹ̀ then tá a bá tún gbé ìyẹ̀wò gangan ẹni tí ó dá sọ̀rọ̀ ni tọrọ ẹ̀ lákọ́wò ìmáàmù gangan ọ̀pọ̀lọpọ̀ àwọn imams káwọn tí ń ṣẹlẹ̀ tẹ bá lọ sí àgọ́ ọlọ́pàá níbi táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wà àbí tẹ bá wo channel wọn tẹ wo péjì wọn wọ́n gbá àfáà yìí mú fún nǹkan báyìí wọ́n gbá ìmáàmù yìí mú fún nǹkan báyìí wọ́n gbá tọ̀hún mú fún nǹkan báyìí pé àwọn nǹkan tí ẹ mọ̀ pariwo táwọn ìmáàmù ń pariwo lórí ayélujára ń bi wá sí wọn wípé àwọn ẹlẹ́bọ ìní ṣe pé àwọn olóòṣà ẹni tó bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni olóòṣà ni ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ pátápátá ni à ń bá lọ́wọ́ àwọn àfáà ni wọ́n mú pẹ̀lú àwọn àfáà tẹ́pẹ́ tá a bá ní ká kẹnu bọ̀ látàrọ̀ ọ̀dálẹ́yìn ọmọ sọ́lọ ni tí ó dẹ̀ pé ń ba àfáà kan jẹ́ àbí bẹ́ẹ̀ Islam jẹ́ tó jẹ́ wípé àtúnṣe gangan làwọn wá ẹ pé nǹkan lẹ́sẹ̀ àlàáfíà mùsùlùmí pẹ̀lú kìrìsìtẹ́nì wọn ò lè ṣe debate mùsùlùmí pẹ̀lú oníṣẹ̀ṣe wọn ò lè ṣe debate kọ́mọ́dìjà kí dẹ̀ ni ó fi dìjà kò sí bẹ́ẹ̀ ṣe lè pa àwọn kìrìsìtẹ́nì tó ọlọ́run lọ́mọ bí wọn kọ́ra wọn gbogbo ẹ̀ ni wọ́n lẹ́mìí sùúrù wọ́n ní ẹ̀mí sùúrù gan then àwọn oníṣẹ̀ṣe náà tẹ́ bá wo tiwọn náà ẹ̀mí sùúrù ń bẹ bọ́ tẹ́ bá wo àwọn àáfàá mùsùlùmí ìgbà tẹ́ bá fi ja yẹn ń pa ẹ̀sìn pé ẹ̀sìn Islam lọ́dà ẹ̀sìn Christianity lọ́dà the next thing tí àfọwọ́padà sọ pé a sọ di jihadi ní kìnìún ẹ̀ pé ń jihadi wọ́n sọ dìjà wọ́n sọ dogun wọ́n sọ di wàhálà kọ́mọ àjẹ́ wípé àwọn ò lè ṣàlàyé nǹkan tàbí kájọ hágìl lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká láàyè ra wa pé alẹ́sìn Islam dáa gan ẹ̀sìn àlàáfíà ni tó wá jẹ́ wípé gbígbà wọn bíúdì bínú máwọn àǹfààní gbígbà wọn bíúdì bínú mẹ́sìn Islam wọn ò lè dúró kan yẹ̀nà náà kan
wọ́n ṣe ágúmẹ́ǹtì kan ìgbà tí ó bá fi lọ tí ó bá fi fọ ẹja sọ di jihadi ṣé bí wọ́n ṣe pilẹ̀ ẹ̀sìn yẹn láyé sọ ǹjẹ́ jihadi wọ́n fi pilẹ̀ rẹ̀ ni ẹ̀ní ẹ̀rẹ́dẹ́ máa ń sọ fún wa níwá sí pé kìí ṣe jihadi wọ́n fi pilẹ̀ sí Islam wọ́n dẹ́sìn Islam kalẹ̀ wọ́n ń yọ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe ní lé wọn kiri tí wọ́n ń pa wọ́n ìgbà pípa yìí fẹ́ pọ̀ pé ẹ̀ní pa wá run ẹ̀ní fi láyé èṣù wa ńlá wọn náà ń dá ogun padà nígbà tí yẹn ń dìfẹ́ǹdì ara rẹ̀ pípé ẹ̀ní pa wá tán ìgbẹ́ bá wá tán wá dìfẹ́ǹdì ara lóta dìfẹ́ǹdì ara lọ́la àwọn kọ̀ọ̀kan náà mọ̀ sápadà lẹ́yìn ọ̀tútù àwọn náà máa ń pa àwọn náà ọ̀nà tó fà tí ẹlógún fi wáyé nìyẹn bọ̀táyé táìmù tá a wà yìí a wà rí wípé tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àfà nínú ẹ̀sìn Islam kọ́dà àwọn dóńdó wípé gbogbo bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ bí wàhálà bá lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kó ṣẹlẹ̀ tó wá dàbí ẹni wípé wọ́n bẹ̀ wọ́n iṣẹ́ kan sílẹ̀ Yorùbá tó dàbí ẹni wípé wọ́n gbé iṣẹ́ kan dání tẹ́tà fẹ́ pé ilẹ̀ Yorùbá gbọdọ̀ ṣubú tàbí kí wọ́n fi by fire by force pẹ̀lú gbogbo agbára wọ́n fi gbélẹ̀ Yorùbá sábẹ́ ìran kan tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà ń fi ti ara yín gbọ́ wá sí láàrin ara yín tí àwọn ṣe pàápàá jùlọ jẹ́ ká fi ọ̀rọ̀ mufti ìlú Ìwó ká fi ṣe àkàwé mufti ìlú Ìwó ó máa ń dúndò pé òun mọ kéwú ó máa ń dúndò wípé bàbá wa Mudiru Markaz pé kò mọ kéwú yóò máa dúndò wípé bàbá Mudiru Markaz ń bú àwọn sábà yìí ṣe ìrántí mufti ìlú Ìwó gúrùpù tiwọn sáwọn ni wọ́n ní sábà ní àwọn sábà yẹn ṣé àwọn jàmá mùsùlùmí gbogbo o àwọn náà ò ní wọn then Muhammad sallallahu alaihi wasallam ṣé igun kan nú ẹ̀sìn àwọn ìsìláàmù yìí bóyá dín nìkan sáwọn nìkan ni wọ́n ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní àwọn kejì ò ní then sáwọn igun kan nú ẹ̀sìn Islam tọ́jú àfà tọ́jú àwọn dín nìyẹn sáwọn ni wọ́n ní Allah táwọn yòókù ò ní báwọn ṣe ní tó wá jẹ́ wípé àwọn igun kan nú ẹ̀sìn Islam máa dúndò wípé àwa la ní súnà àwọn ìlànà súnà ní Muhammad ẹtùbà sallallahu alaihi wasallam pé àwọn tó bá dẹ̀ ní súnà yẹn ń ló ní ẹ̀sìn ń lọ mẹ́sìn sìn so àwọn tí ò wá sí gúrùpù alì súnà bí nǹkan yẹn ṣé èṣù làwọn ń bọ ṣé sátánì làwọn ń bọ tí kìí ṣe àlùkùránì làwọn yẹn ń gbé dání tí kìí ṣe àdìjà ní Muhammad sallallahu alaihi wasallam làwọn yẹn ń gbé dání tó wá jẹ́ wípé àwọn mọ̀ sọ̀rọ̀ ìtọ́jọmọ́ wà sí mọ̀ mísì mọ́ ìjà tẹ ní pẹ̀lú ara yín tẹ́ wá ń lo àwọn àǹfààní ìyàfẹ́ níyì láti bẹ̀sẹ̀ Islam jẹ́ láti yẹpẹrẹ alukuran láti yẹpẹrẹ hadith nítorí àwọn tó jẹ́ ẹlẹ́sìn kejì tí wọ́n mọ̀ ń pẹ̀sẹ̀ Islam tàbí pàápàá jùlọ àwọn táwọn kakéwú ìgbà táàfà kan bá dìde tó gbọ́ ọ̀rọ̀ alukuran mú ti ń sọ ti ń fa àyà tí kejì dìde pé kò rí bẹ́ẹ̀ rárá alisuna ní kinní kan ní sáwọn dárúkọ ara wọn àwọn ọgbà fún sàábà àwọn ọgbà fún kinní kan ṣé gúrùpù kan ló ní sàábà ni àwọn sábà tó jẹ́ olùtẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sáwọn ìjọ kan lọ́dà wọn yẹn ni àwọn ìjọ kan ọ̀dá ni torí pé ibi tí ẹ̀sìn Islam ń lọ nílẹ̀ Yorùbá wọn wá wò títí wípé Islam ò yí àwọn ìmáàmù yìí ọ̀gọ̀rọ̀ náà àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá ọ̀gọ̀rọ̀ àwọn àfà ẹ̀sìn Islam yìí ò yé wọn tó ìfẹ́ ẹnu lọ́pọ̀lọpọ̀ fi ń ṣẹ̀sìn Islam ìtumọ̀ ìbínú ìjà tí wọ́n ní pẹ̀lú ara wọn ni wọ́n fi ń túmọ̀ àyà tí wọ́n ń túmọ̀ then ìkùnsínú yẹn ìjà tí ń bẹnu wọn yẹn ni wọ́n fi ń takora wọn pẹ̀lú wáàsí táwọn kan ń ṣe wáàsí yẹn lè jó títọ́ ó lè jó dodo ṣùgbọ́n nígbà tẹ́ pé gúrùpù tiwa àti gúrùpù ti yẹn àìkó dà so kò sí kéwú tó lè ké kò sí àyà tó lè fà kò sí ìtumọ̀ tó lè sọ tọ́wọ́ àtọ̀pọ̀ ráìtì nítorí sọ níwájú tiwa wà ní kò mọ kéwú kọ́dà kò mọ kéwú rárá sẹ́ni tí wọ́n ń ka kéwú látòkè tí ń túmọ̀ rẹ̀ ṣé gàmbàrí ní sọ ní àbáwúsá sọ wá ń jẹ́ káwọn táwọn ka kéwú gan ó ti wá padà yé wa wípé kìí ṣe tó wà ní àlùkùránì gangan kìí ṣe tó wà ní àdìtì ìní wọ́n ń jà lé lórí ṣùgbọ́n ìjà tí ń bẹ láàrin ara wọn ìní wọ́n fi ń takò ara wọn nípa tẹ̀sìn pé kò mọ kéwú wọ́n fi ń bara wọn jẹ́ dẹ́bí bara yín jẹ́ tẹ̀ wọ́n bara yín jẹ́ yìí lójú ara yẹn yóò rò pé yín jà ní lójú àwa tá a mọ kéwú bí ìgbà táyìn méjèèjì ọmọ kankan ní bí ìgbà tí mọ ẹ̀yin méjèèjì ò tó àfa kan dìde ń wò àfa kan dìde ń lọ ni wọ́n ń takora wọn dẹ́n tí ọ̀ka kéwú ń wò wọ́n ṣé bí àyà kan náà lẹ́jọ́ kà ìtumọ̀ rẹ̀ sì wá lè jọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ̀ ṣe Yorùbá ara bákan náà ní ṣé ìjọ gbọ́ngìsì bákan náà ní Yorùbá ẹ̀ka ní Árábù ẹ̀túmọ̀ rẹ̀ Yorùbá ṣé méjèèjì ọ̀gbọ́n Yorùbá ni àbí Árábù ni òye yín
ó wá dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fira wọn ṣẹ̀sín lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n mọ̀ pé àwọn ń bára wọn jà tí wọ́n mọ̀ takora wọn ìtí máa ń jò títọ́ kó àkọ́bá yẹn dàjú bẹ́ẹ̀ lọ tó bá ka ayé àlùkùránì tó bá túmọ̀ rẹ̀ torí pò títọ́ ni ààyè ìjà ó gbé sẹ́gbẹ̀ẹ́ ààyè kéwú tó kà tó túmọ̀ rẹ̀ yẹn wàá gbé sọ́tọ̀ tẹ́ẹ̀bà bára yín jà kó jẹ́ pé pásínálì lẹ́ ń bára yín jà kẹ́ má fi kọ́ àlùkùránì lọ́rùn kẹ́ má fi kọ́ àdìtì lọ́rùn tí mufti ọba sọ̀rọ̀ ṣe á ní pé mòdìrú kò sí tó lè sọ́tà lè gbàjẹ́ pé torí bú sàábà ṣé sàábà jẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ àbínú ilé wọn wọ́n ti bí sàábà àbọ̀mọ̀ wo ni sàábà àwọn sàábà yẹn tí àáfàá kan fi wá gbé wọn lórí wípé àwọn làwọn ni sàábà àwọn kan kọ́ lórí nurse Islam then àwọn tó jẹ́ Christian tẹ́ ń pè lẹ́lẹ́bọ àwọn tó jẹ́ oníṣẹ̀ṣẹ̀ tẹ́ ń pè lẹ́lẹ́bọ ojú wo gangan làwọn fi ń wò yín ẹ rí i pé àwọn náà sì ti lọ ra alukuran wọ́n ti ràwé àdìtì wọ́n máa kájọ yín gan lọ wọn ò kàn lè ka láràbù ni wọ́n ń ka English rẹ̀ tí wọ́n ní ẹ lọ verse 1 chapter kìnnìkan verse 1 to kìnnìkan ìtẹ̀yìn ń kà yẹn tẹ́ múra kankan ní arábù tẹ́ ń túmọ̀ rẹ̀ Yorùbá ẹni tó kà lóyìnbó the same thing ló ló túmọ̀ ẹ̀ sí Yorùbá ìtumọ̀ ẹ̀ sì yé wọn àwọn ti wá rí i wípé ẹ̀yin gangan ẹ̀ nífẹ̀ẹ́ sìn nítorí kálukú fẹ́ jẹ nítorí kálukú fẹ́ mu ló ń kálukú ń wá ní jẹ́ kẹ́ ẹ máa túmọ̀ àlùkùránì lódìlódì lọ́jẹ́ kẹ́ ẹ máa túmọ̀ àdìtì lódìlódì ẹ dẹ̀ rí pé mi ń gba àwọn àfáà nímọ̀ràn tipẹ́tipẹ́ wípé àfáà tó bá fẹ́ pọ́nra ẹ̀ lé tí ó yẹrẹ sí dáadáa tí ó níyì láwùjọ àfáà àfi kéèyàn ó níṣẹ́ mi kún sí àfáà àfi kéèyàn ó ní iṣẹ́ mi tí ó máa mówó wá ṣùgbọ́n wípé ò ní níṣẹ́ kankan ò sì kọ́ máa ń kéwú débi pọ́ máa gbowó ọ wà níṣẹ́ àfáà ló jókòó tì dẹ́ ń jálàbí ẹ̀ ń kọ̀ǹdẹ́mù àwọn oníṣẹ̀ṣe pé ká máa jóògùn ká máa ṣe wá ọ̀dà lẹ́fí ń pè wọ́n lẹ́lẹ́bọ lẹ́fí ń pè wọ́n lẹ́ni tí ọ̀wọ́ náà àwọn kírísítẹ̀ náà àwọn náà dìde pé àwọn ẹlẹ́bọ nìyẹn àwọn kìnnì kan ṣe wá sẹ́yìn kírísítẹ̀ ní pa àwọn làwọn wọ àlìjẹ́nà oníṣẹ̀ṣe ò ní wà àlìjẹ́nà mùsùlùmí ò ní wà àlìjẹ́nà mùsùlùmí ń pàwà nìkan láwà àlìjẹ́nà àwọn ẹlẹ́bọ ò ní wà àlìjẹ́nà ẹ̀kọ́ àmì méjèèjì pọ̀ kẹ́kẹ́ bí ẹlẹ́bọ ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò tí ẹ bá ń sọ̀rọ̀ ìwà nínú ẹ̀sìn ǹjẹ́ mùsùlùmí àfà mùsùlùmí sáà níwà àwọn tó jẹ́ àfà mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì àwọn pastors wọn sáà níwà àtàwọn oníṣẹ̀ṣe gan àfà mùsùlùmí ò níwà rẹ̀ ilé láyé wa ìdí tí mo fẹ́ láyé wa ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀rọ̀ wá ní ọ̀rọ̀ tí mò ń sọ jáde tí mo kàlùkùrá ìmá níbi òkà máa ló bọ́rọ̀ ọ̀rọ̀ àlùkùrá mu torí wípé ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa ẹ jẹ́ ká gbé yẹ̀wò àwọn tẹ̀yìn ń pè lẹ́lẹ́bọ tẹ̀lé náà wọ́n wọ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn débi wípé wọ́n yìí fẹ́ kára wọn yege wọ́n máa ń wára wọn káàkiri tí ọ̀kan bá jìnnà sí wọn tàbí wípé wọn ò rí mọ́ rárá wọ́n sì wá kàn kí ni ń ṣẹlẹ̀ ìwà ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ àwọn wò dẹ̀ wọ́n lẹ́sìn Islam ò ní ẹni ọba wù ní kó kírun ẹni ọba wù ní kó má kírun ó lè rí bẹ́ẹ̀ láyé John lóòótọ́ ṣùgbọ́n láyé ìsìn yìí ṣé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó lo mọ́tò láyé John ṣé ànábì gẹrun play ṣé ànábì wọ tírénì ṣé ànábì fi kúkà dáná ẹwà rí ẹ but ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti dé ìsìn ó yẹ kó bá ẹ̀sìn lọ ó yẹ kó bẹ́sìn dọ́gba ọ̀nà tá a mọ̀ gbà ló ní ẹ̀yìn ìmáàmù ẹ̀yìn àfà ilé mọ̀ fi ṣe àkàwé rẹ̀ kalẹ̀ ipe báyìí ló ṣe dá o tẹ́ bá sọ eléyìí wọ́n kọ̀ǹdẹ́mù ẹ̀ bẹ́ẹ̀ sọ tọ̀hún wọ́n kọ̀ǹdẹ́mù ẹ̀ ẹ wu ọ̀rọ̀ fọ́tò yíyà àwọn àfà mi dúró wípé ẹni ó bá ya fọ́tò iná ní ọwọ́ àwọn àfáà mi dúró wípé ẹni tó bá gbẹ́ ère tàbí gbére inú ilé iná ní ọwọ́ ọdẹ fi gbé àwọn ìlú kan tó jẹ́lu iná tó jẹ́lu ẹ̀sìn ǹjẹ́ ère ń bẹ ń lu àbí kò sí ère wà ń bẹ tó jẹ́ pé ẹ̀yà wọn gangan wọ́n fi ṣe ère síbẹ̀ ẹ̀yà tiwọn gangan ìní ẹni tó wà níbi ère yẹn ṣé àwọn ọ̀tá kò yẹn ṣùgbọ́n táwọn ti oníṣẹ̀ṣe ti ń gbẹ́ ère làwọn ń takò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tẹ́sí Islam fi lè dàgbà tẹ́yìn àfáà fi lè dàgbà tẹ́yìn àfófin níyì ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ti gbé sẹ́gbẹ̀ẹ́ kò sífẹ̀ẹ́ dẹ ọ̀nà wo lẹ fẹ́ gbà gangan nísìn àfáà tó jẹ́ imam mọ́ṣáláṣí
bóyá lọ́jà mọ́ṣáláṣí jámìnì àbí mọ́ṣáláṣí láti bí ọ̀nà wo ni ó gbà tí owó fi máa dọ́wọ́ rẹ̀ tówó kékeré ò ní jọ lójú torí pé ẹni tí bá ń ṣiṣẹ́ tó jókòó lọ́dọ̀ ń jókòó ti ṣe àfà tí owó ọ̀ wọlé ẹ má jẹ́ ká tara wa tẹ́nìkan bá wá bá ìrànlọ́ kan wá sọ́dọ̀ rẹ̀ àbí pé ájò kan wá sọ́dọ̀ rẹ̀ sí ọ̀pọ̀rọ̀ àbí kò ní parọ́ irú ẹni bí ọ̀parọ́ so ẹ̀yin àfà ẹ̀yin ìmọ̀ ẹ ní láti jókòó dáadáa káàrin yóò tó ìjà tí bá ń bẹ ẹni bára yín jà kò sẹ́ni tí ó lè jà o bọ́ ìjà ò gbọ́dọ̀ takò àdìtì kò gbọ́dọ̀ takò àlùkáàkà pé torí tèmi pẹ̀lú rẹ̀ ti ń jà tí mo dẹ̀ mọ̀ pọ́ mọ kéwú ó sì mọ̀ túmọ̀ ní tí wọn àwọn ìgbéjà ìlú íńtánẹ́ẹ̀tì ni pé àyà tó kéèyàn olódo ni kò mọ̀ nǹkan kan olódo ni then tó sì kéèyàn correct ìgbà tẹ́ bá wá parí ìjà tán bóun lọ fẹ́ correct ẹ̀ sí ntọ́ka correct ìjà tí ń jà lẹ́fi ní correct ìjà tẹ́ẹ̀jọ́ ń jà lẹ́fi yí síbòmí tíjà bá wá parí kílẹ̀ túmọ̀ kéwú tẹ́nìyẹn kà sí sẹ́tún fún ní orúkọ míì ní àfẹ́ fún nítumọ̀ míì so làwọn táàkà kéwú fi ń payín lákìyèsí ẹ má jẹ́ kíjà yín kọ́ta pàdítì ìwà owó yín ẹ wá sọ́nà ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì wá tẹ̀fí ní dẹ̀sí Islam rú màá wá gbé àáfàá kan wá fún yín àwọn ó tún bá mi ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tí ó yẹ yín ju bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí lọ torí wípé bàbá wíìsì ẹ̀ lọ́kàn kúrògbò àánú pé kì í ṣàfà wàá fẹ́ ẹgbẹ́ yín lèmi ó gbé wá láti pé kọ́ wá là yín lọ́yẹ̀ kọ́ wá là yín níyẹ̀ ẹ̀sìn Islam ń lọ sẹ́yìn ẹ̀sìn Islam ń lọ sẹ́yìn dáadáa ju àwọn ẹ̀sìn yòókù lọ torí wípé ẹ̀yin àfáà èyí tẹ́ jẹ́ imam ẹ̀ mọ ọ̀nà tí a fi ń pe àwọn ẹlẹ́sìn míì sínú ẹ̀sìn yín ẹ jẹ́ kí n tún àríyẹn sọ ẹ̀yin tẹ́ jẹ́ imam ẹ̀yin tẹ́ jẹ́ àfáà tẹ́ ń ṣe wáàsí ẹ̀ mọ wáàsí tẹ́ mọ̀ ṣe pé ẹni tí èsè mùsùlùmí láti fi pé kó fẹsẹ̀ ara rẹ̀ wá kó wá rìn súnmọ́ yín ẹ̀ mọ wáàsí tẹ́ mọ̀ ṣe lẹ́ni tó jẹ́ wípé olóòṣà pọ́nbélé ni tó sì búra pé òun ò lè ṣẹ̀sìn ní ìdáyé ọ̀nà tí ó gbà tí ó fi rìn súnmọ́ yín fúnra rẹ̀ ẹ̀ mọ wáàsí rẹ̀ ṣe ìgbà tẹ́ ẹ̀ bá ń pariwo iná àá ṣebí iná yìí náà ni ẹ fi wálé pẹ̀lú ọlọ́run tábàdàn nǹkan wọn bá rojọ́ rẹ̀ dẹ́ńtẹ́ ti mọ̀ pé tẹ́yàn bá ṣe ẹbọ pé náà ni ọwọ́ tẹ́ bá tún wá ń fi ẹ̀rú náà dẹ́rù bẹ́ nìyẹn tó wá fi rẹ́sìn Islam tó bá fi sá ta ló wá jẹ̀bi tábàdọ́rùn afáà ló jẹ̀bi ẹ ti mọ̀ pé náà lèyàn ń lọ ẹ̀yin lẹ́mọ̀ ọ̀nà tẹ́ fi tù ú ẹ̀yin lẹ́mọ̀ ọ̀nà tẹ́ fi ṣe wáàsí fúru wọn tọkàn rẹ̀ ó fi wálẹ̀ tí ó rọ̀ tí ó mọ yiri wáàsí yín wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó mọ yiri rẹ̀ wò tẹ́gbẹ̀rún èèyàn bá yiri ẹ̀ wò nù wọn ìṣèṣì kọ́kọ́rùn èèyàn ò tẹ́jì pé níta fà yín sọ òótọ́ ni o wáàsí mùsùlùmí ọ̀dẹ̀ rí ẹ̀sìn lẹ́sìn àlàáfíà ni wáàsí yín le koko mo gbọ́ wáàsí kan lọ́jọ́ kan ẹ̀rú bà mí wọ́n ní tí yẹn bá sàlùwàlá tí omi ọ̀bá kọ́fẹ́ agìgí ṣèṣe yàn iná lolú ẹ lọ straight ẹni tí ó wá kírun kọ́ ẹni tí ó sàlùwàlá rárá ń kọ́ tí ẹbí pé yóò tiẹ̀ kírun ẹni tí ò kírun rárá kí ló ń fẹ́ wọ̀ èèyàn dúró ẹ ní òdúró dáa sẹ́wàá fi wẹ́n tí ò dúró rárá wọ́n àsì wá gbọ́dọ̀ nítumọ̀ rere then bí ọ̀rọ̀ bá ṣe wá wọ́n ní ẹ bá rán ni níṣẹ́ ẹrú ẹ jẹ́ ká fi ti ọmọ jẹ ẹ̀yin fẹ́ kẹ́sì Islam ó kún ni àfẹ́kọ́ máa yinrin àti fẹ́kọ́ máa dínkù ọ̀nà wo lẹ́wàá gbà tẹ́bi ṣe wáàsí tí Islam ọmọ kún ní ọ̀nà wo lẹ́yìn gẹ́gọ́ rìn tí òfin ní jẹ́ wípé nítorí jíjẹ mímu irọ́ ọmọ jáde oríṣiríṣi àwọn ìwà tí ọ̀dà yọmọ jáde ni mo ní kí n gbé wá fún wa ẹ tẹ̀lé mi ká lọ gbádùn àfáà yìí. nígbà tẹ́ ń kó wa sí òní pé tẹ́ ẹ bá bi lọ́ọ̀yà bó ti wù kó jó gbòǹdó kí ẹ lọ́ọ̀yà rí tẹ́ ẹ bá bi ní nǹkan I know, okay, I will consult, I will check and I will get back to you. But instant judgment la wa máa give. Fatiwa orí eré. Kò sí nǹkan tẹ́ ẹ máa sọ fún ẹ tẹ́ ẹ máa bèrè lọ́wọ́ èèyàn tí ò ní sọ wípé tó máa sọ fún yín pé ẹ jẹ́ kí n ṣí tíra wò. Gbogbo ẹ̀ pátápátá ló wà lórí wa. Òun ló wà fàtí fatiwa fi ń kọlu fatiwa. But ẹ lè sọ yẹn o ẹ lè bú àwọn afáǹpa yẹn o. Gbogbo ibi tí wọ́n bá ti ń lo òfin láyé ni làákàyè interpretation ti máa ń wá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a máa ń ṣe wáàsí ní ìdá ti ṣe wá sí tá a bá ti wojú ẹ̀yìn àwọn èèyàn tá a bá ti rí pé ọ̀rọ̀ tèmi ń bẹ́ lè sọ kò ní gbọ́ kí la fẹ́ wèsì èrò wa fún. ìtẹ̀mí rò pé mo fẹ́ bá a sọ lẹ́nu kì í ṣe nítorí politics tó ń bọ̀ yìí nítorí ó ti late. nǹkan tí ó yẹ kí ìmáàmù ṣe ìmáàmù tí ò bá tí ì ṣe dìsín ẹni bá rò pé ó máa ṣe towards 2023
tí wọ́n ń pè léyìí tó ń bọ̀ 2027 olúwa ń fi ẹnu ẹ̀ ó dàbí pé kéèyàn lọ síbi òde ìyàwó kó wá máa sọ fún àwọn ọkọ àti ìyàwó pàtàkì ìgbéyàwó tó bá kọjá ìṣẹ́jú márùn-ún wọn ọ̀gbọ́n tó ń wí mọ́ nítorí ẹ̀mí wọn ò sí ń bẹ̀ ẹ̀mí wọn ibòmíì ló wà kò natural pé èèyàn wá bí ìyàwó tó jẹ́ òun ló ń ṣe ìyàwó tàbí tó ń lọ ilé ọkọ wá jókòó wá ṣe wá sí ó kọ̀ wá ń bẹ̀ physically ni ẹ̀mí ẹ̀ ò sí ń bẹ̀ nítorí pé ó kàn fẹ́ wá ṣe ayẹyẹ ó fẹ́ ṣe nǹkan kó dẹ̀ máa lọ gbogbo ẹ̀ ń bá fẹ́ bá sọ̀rọ̀ tó fẹ́ wọlé tí ó yẹ kó sọ̀rọ̀ ní ìṣẹ́jú márùn-ún ó dẹ̀ kú ń bẹ̀ ni. lójú tèmi àwọn nǹkan tí ó yẹ ká ṣe gẹ́gẹ́ bí lèmọ́mù nípa ọ̀rọ̀ òṣèlú mo fẹ́ kọ̀ sọ bó ṣe yé mi mọ́ bó ṣe yé èmi mọ́ mo fẹ́ fi ṣe àlàyé fún wa wọ ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ tá a bá ti ń ṣe tẹ́lẹ̀ imam ẹnìkan mo rò pé imam ni wọ́n bi wá léèrè lẹ́ẹ̀kan wípé bóyá jam question ni jam question wọ́n tán pé ní jam question wọ́n béèrè lọ́wọ́ wa pé ṣé bí Quran àti hadith ni wọ́n lò pọ̀ tí wọ́n fi yàn wá nígẹ́ bí lèmọ́mù mo rí pọ̀pọ̀lọpọ̀ dáhùn nítorí pé wọ́n mọ̀ pé ní tí màmú sọ yẹn kò likely kò jẹ́ ara ẹ̀ nǹkan míì ní factor tó gbé wa dé ibẹ̀ tí èèyàn bá fẹ́ báyàn sọ̀rọ̀ tó bá rò yìí pé òun fẹ́ yí lódìdí nǹkan yà á kàn ni àfi kéèyàn rọra mú díẹ̀ uslubu Islam nìyẹn methodology Islam ni pé kéèyàn mú nǹkan gradually títí tí ó fi máa débi tí ó ń lọ. intẹ́mìíràn òun ni pé ká bára sọ̀rọ̀ lórí kókó mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ ẹni máa fìyàn mọ̀nà ẹni máa dáṣọ fún ni tara ẹ̀ la máa wò kẹ́ẹ̀ tó sọ pé ìmáàmù o kí lè nǹkan tí ìmáàmù yẹ kó ṣe náà òṣèlú ó dàbí ẹnìkan tó ń béèrè lọ́wọ́ ìmáàmù wípé ìmáàmù kí ni Islam sọ nípa artificial insemination torí Ọlọ́run ṣé òun rán ìmáàmù lọ sí medical school ni tó fi wá ń béèrè lọ́wọ́ ìmáàmù pé ọ̀rọ̀ artificial insemination o gbọ́dọ̀ kọ́kọ́ educate ìmáàmù lórí nǹkan tó ṣe nítorí nígbà tí wọ́n lọ medical school àfa lọ lé kéwú tó o lè wá mú tí wọ́n lọ kán lé kéwú ní medical school kó wá fi máa ṣèdánwò fún àfa alákọ̀ọ́kọ́ náà ni pé kí ni condition precedent kí ni ntí ìmáàmù gbọ́dọ̀ ní ká tó lè pè ní ìmáàmù ká tó lè máa sọ pé ó tiẹ̀ máa bá a sọ̀rọ̀ òṣèlú àbí òní bá a sọ̀rọ̀ ẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ fi nǹkan méje tí èmi rò pé ó yẹ kí ìmáàmù ipa tí ìmáàmù yẹ kó kó nínú ọ̀rọ̀ òṣèlú. lẹ́ẹ̀kẹta mo fẹ́ kí a wo kí ni ipa tí àwọn mùsùlùmí tàná tí wọ́n kó gẹ́gẹ́ bí lèmọ́mù àti wípé ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára wọn èèyàn bíi Imam Yunus bin Obed kí ló sọ fún wa nípa nǹkan tó jẹ mọ́ nǹkan mú yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ. ẹlẹ́ẹ̀kẹrin ni pé olùkọ́ ni àwọn imam olùkọ́ ni àwọn imam ó lè pè wọ́n lólùtọ́ni sọ́nà ó lè pè wọ́n ní nǹkan kan ẹni tí ò bá níwèé ẹ̀rí láti jẹ́ olùkọ́ tó bá lóun ṣe imam ó kù díẹ̀ nítorí gbogbo nǹkan lèèyàn máa ń kọ́ ó máa ń kọ́ kíkọ́ ọ̀yàn bíbá èèyàn sọ̀rọ̀ bíbá àwọn èèyàn sọ̀rọ̀ fúnra rẹ̀ ẹ̀kọ́ ni ó ní method ó ní ọ̀nà ẹnìkan lọ sí kíláàsì ìjọ kan ó wá gbé ọtí ó fẹ́ kọ́ àwọn èèyàn nípa pé ọtí ò dáa kéèyàn máa mú ó ń ba ara jẹ́ ó wá gbé ọtí ó gbé sí orí tébù ó wá mú èkòló ó mú wá ó wá ju èkòló yẹn sínú ọtí èkòló ìwá kú ó ní sẹ́rí sẹ́rí bó ṣe pa ìmáàmù rò pé òun ti sọ̀rọ̀ tíṣà rò pé òun ti bá àwọn ọmọ sọ̀rọ̀ ọmọ kan wá nọwọ́ ní ẹ̀ṣẹ̀ sọ fún mi pé kí n máa mutí ni nítorí pé ẹ̀tọ́ kó máa ń pa àrùn pé téèyàn bá ti mú gbogbo àrùn tó wà nínú èèyàn ló máa kú nítorí wípé ó ń rí àwọn tó ń mutí tán dẹ̀ gbé ọmọ 40 ọdún 60 ọdún 100 ọdún tí wọn ò kú so nǹkan tí ìmáàmù rò pé òun fẹ́ fi kọ́ wọn òdì kejì ẹ̀ òun ló fi ń kọ́ wọn nítorí bẹ́ẹ̀ ẹni tí ò báyìí tí ní gẹ́gẹ́ bí lè mọ́mù kò nídìí láti lọ skul ó yẹ kó ọ̀nàkọ́nà ló wà káàkiri bẹ́ẹ̀ bí ìmáàmù ṣe sọ fún wa National Open University nsìn tí wọ́n bá ti ní ìdájí ni o àbí o ní ó level náà ni o kò sí ni wàá máa ṣe ẹyin tó ń ṣe wàá máa ṣe àfáì wàá máa ṣe gbẹ lójó ẹnìkan kọ̀ gbé gbọ́ pé ó di dókítà ni èmi tí mo wà wájú yín tí mo bá yín sọ̀rọ̀ mi ò lọ secondary school kan ẹnìkan ò lè sọ pé òun rí mi ní secondary school nígbà tí mo jáde primary mi dẹ̀rù pé àfa aláró náà àwọn náà mi ní òṣùwọ̀ pé wọ́n lọ léèwé olóyìnbó tí ń tẹ̀ ń pè ní secondary school nígbà tí mo jáde ìwé 6 léèkéwu mo lọ léèkéwu ni mo bá lọ sí yunifásitì Ìbàdàn kí n tó lọ sí nígbà tí lápọ̀kà Ọlọ́run ṣe èèyàn 3 ló lè purọ́ mi ò sínú àwọn 3 àgbàlagbà lè purọ́ tó bá ní àá níwọ̀n tí ìbí ẹ̀ ń gbà yẹn àlejò dẹ̀ lè purọ́ tó bá ní ha á ní nílùú wa nígbà tó jàlejò ní mi ì ní sọ ẹnì kẹta fún ẹ àwọn wà àjọ wà àwọn bàbá wa ni wọ́n ní akọkà àwọn àti wálí àwọn àti bàbá mi wọ́n jọ jẹ́ àfáàní akọkà ní ọwọ́ wọn ni wọ́n bí wa sí so wọ́n mọ̀ wípé kì í ṣe tí mò ń rò sọ
ẹni tó bá sọ pé kéwú ò pé òun ni ò pé fúnra rẹ̀ o, kò mọ̀nà tó yẹ kó ń gbé kéwú kó gbé gbà ní. mo ń lọ sí ẹ jẹ́ máa bọ́rọ̀ mi lọ kí má yàtọ̀ rọ̀. mo ń lọ sí ìlú kan I think ní ọ̀nà Amẹ́ríkà ìjọ kan mo wá dé airport, ọmọbìnrin kan náà àwọn ọmọ kéékèèké tó máa ń jẹ wá béèrè lọ́wọ́ mi pé kí ni iṣẹ́ mi. mo ní olùkọ́ ni mí ní yunifásitì. Ó ní kí ni mò ń kọ́. mo ní Islamic studies àti Arabic. Ó ní mo ní ó ní mo máa fẹ́ yín o. fífẹ́ mi báwo. ó ní mo máa fẹ́ yín o. irú àwọn tí mo ń wá nìyí àyín tẹ́ wà marketable rè ní kí ló dé. ó ní mọ bí àwọn èèyàn ṣe ń nífẹ̀ẹ́ ẹ̀kọ́ nípa Islam àti Arabic tó nísìn. kí lẹ́ ṣe mùsùlùmí. but ó rí wí nígbà tó sọ báwo lèèyàn ṣe máa kéwú tó máa ní òṣì ń tàn nísìn. ẹ lọ sí UK ọ̀nà ẹ má jẹ́ ń yà. ẹ lọ sí America UK even Togo ń bì. ẹ wo àwọn ọmọ tí ò kéwú tó yín, ẹ wo iye tó ń gbà ní dọ́là, ẹ wo iye tí wọ́n ń gbà ní dọ́là. Kí ló ń ṣe? wọ́n ń kọ́ àwọn ọmọ ní Quran láti ké Quran, wọ́n á establish ẹ̀ lórí internet, wọ́n á establish ara wọn, á fi ra wọn síbẹ̀. Ó kéré pátápátá òbí ẹnì kọ̀ọ̀kan wọn, wọ́n á san £10 lórí ọmọ kan, ó kéré jù lóṣù. mo mọ àfáà kan nílọrin tó jẹ́ pé ó máa ń kọ́ àwọn ọmọ mi ní kéwú. nígbà tó wá yá wá náà prof òun ò ráyè o, ní kí ló dé. nígbà tí mo wo ohun tó ń ṣe, owó bẹ́ẹ̀ fún 40,000 50,000 kíṣà rẹ̀, gbogbo ọjọ́ ẹ̀ ti full fún àwọn èèyàn láti òkè tí ó ń kọ́. ó ń ṣiṣẹ́ ìjọba tẹ́lẹ̀, ó ju iṣẹ́ ìjọba lẹ̀. ó ní kò pé òun nítorí ó mọ iye tóun rí gbà ní. ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ dolòṣì ń di kéwú, òun ni kó tún rẹ̀ wò. ẹ jẹ́ ká yẹra wa wò, ká wo nǹkan tí a lè ṣe, tá a lè fi kéwú ṣe, tá a lè fi dá lára. ó pọ̀ púpọ̀, kì í ṣe díẹ̀. èní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ lórí yẹn. ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀karùn òun ni kí ni ó yẹ ká sọ nípa South Western Nigeria gẹ́gẹ́ bí ilé mọ́mù. ẹlẹ́ẹ̀kẹfà ó jẹ mọ́ ntí mo ti yàbá lọ. báwo la ṣe ní ìdálágbe economic empowerment, báwo la ṣe lè ọ̀nà wo la lè tọ̀ tí a fi ní di alágbe. jẹ yìí májè yìí ló tó èèwọ̀ ọkọ̀. ẹni tí ò bá rí nǹkan aláàlí jẹ kí àràmù kó má gbègbè ẹ̀ kọjá. ẹlẹ́ẹ̀keje òun ni ẹrù tí wọ́n gbélé wa lórí. kódà kò jẹ́ pé àwa Muslim community a gbé ẹrù lẹ́yìn àfa àti imam lé lórí, bọ̀ tá a fún yín lówó tẹ́ máa fi ṣe. tí èèyàn bá dá ṣọ́ọ̀ṣì lẹ̀ lẹ́nu, iye èèyàn tó bá ń wá síbi ṣọ́ọ̀ṣì yẹn àfa ṣọ́ọ̀ṣì á máa mọ̀ lára. tí wọn bá wá, owó tí wọ́n ń dá máa dínkù. so àfa dìde láti rí pé ọmọ ìjọ ń pọ̀ sí. báwo lòun ṣe lè ṣe lecture ohun tó máa mú mọ́ wa, àwọn wo lòun lè tolerate nínú àwọn èèyàn, á máa ṣe. bọ̀ lè mọ́mù bí mọ́ṣáláṣí kún o kò kún kò kàn torí wípé àti kíkún mọ́ṣáláṣí àtàkùn ẹ̀ wàhálà ní fún ìmáàmù. ẹ kọ̀pọ̀ ní ẹ mú nǹkan kan wá, ẹ áàdì nǹkan kan sí ìmáàmù. kí ni máa ń fẹ́ wá parẹ́ nítorí yín fún. sọ́ọ̀lù alànàbí ẹ̀ka ìmáàmù ò ní fẹ́ parẹ́ nítorí yín, nítorí pé kò ní nǹkan kan tí ìmú nǹkan wá àbí pípọ̀ yín ló ṣe fún un. bọ́ tó bá pẹ́ máa ń rí pé sáfù mẹ́ta ló wà lẹ́nu, ó di méjì lọ́la, mọ́ṣáláṣí ò ní túmọ̀ mi láwá látara kúkà kọ̀ ìmọ̀n. àwọn ará Ìjẹ̀bú àwọn náà understand yẹn dáadáa. wọ́n bá di pé ìmáàmù bá ń kó sáfù kan lẹ́yìn ìmáàmù, nǹkan tí ò dáa ni. ṣùgbọ́n kò sí tó kan ìmáàmù, á ní pé òun ni pé kóun lead, nítorí pé òun máa lọ kókun sí wọn lọ́rùn ni. bọ̀ tó bá pé nǹkan kan wà tá a fi fún ìmáàmù ní wúrí, ìmáàmù á máa lọ kí gbogbo àwọn tí ò bá wá béèrè lọ́wọ́ wọn pé kí ló dé. ẹlẹ́ẹ̀kẹjọ òun ni pé lójú tiwa kí ni nǹkan tí ìmáàmù gbọ́dọ̀ ṣe nípa ọ̀rọ̀ òṣèlú. níparí a sọ̀rọ̀ nípa wípé kí ni àwọn ìsọ̀rí ọ̀rọ̀ táwọn olóyìnbó ń pè ní conclusion. nínú ọ̀rọ̀ àkọ́kọ́ mi ó ní pé Rasulullah sallallahu alayhi wa sallam ó sọ pé àdínú nasiha kulna liman. Ànábì sọ pé sallallahu alayhi wa sallam, Ànábì ní ẹ̀sìn tá à ń pè ní ẹ̀sìn ìmọ̀ràn ni. wọ́n wá béèrè lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam wípé ìmọ̀ràn fáwọn èèyàn wo, fún àwọn wo. òun wá sọ wípé kulna liman ya Rasulallah qala lillahi wali kitabi wali rasuli wali a'immatul muslimin wa ammatihim. pé n tà ń pè ní tá a sọ pé ìmọ̀ràn ni fún Ọlọ́run, ìmọ̀ràn ni fún ìwé Ọlọ́run tọ́lọ́run sọlẹ̀, ìmọ̀ràn ni
fún òjíṣẹ́ Ọlọ́run tá a tẹ̀lé, ìmọ̀ràn ni fún gbogbo àwọn olùdarí wa, ìmọ̀ràn ni sincerity, that is kí èèyàn bá èèyàn lò kó sincerity, ìfi ọkàn pẹ̀lú a class, that is kó o wà genuinely interested, that is kó o fira ẹ lẹ̀ fún Ọlọ́run, kó o filẹ̀ fún Rasul, kó o filẹ̀ fún àwọn leaders, kó o filẹ̀ fún generality of the Muslims. Òun ló ń jẹ́ Islam. Tí eléyìí bá jẹ́ bẹ́ẹ̀, àwa tí a ní àáfàá ni wa tàbí tí wọ́n ní àáfàá ni wa tàbí tí wọ́n ní imam ni wa, a gbọ́dọ̀ bá àwọn tó ń ṣe ètò lé wa lórí, a gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ láì dọ̀tí ara wa. A gbọ́dọ̀ bá àwọn jọ̀mọ́ gan sọ̀rọ̀ láì jẹ́ pé a fẹ́ tàbùkù làákàyè wọn. A gbọ́dọ̀ bá táwọn èèyàn tó ń ṣaburú gan, a gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ láì sí arrogance. Ìmínú àwọn àfáà wa ní ìjọba ló ní ká fipá jayé, olóṣèlú ló ní ká rìn, olóṣèlú ló lọ́gbọ́n pẹ̀lú ète, àwa àlùfáà láni ká rìn ká sì máa yan. Wípé àwọn oníṣòwò àwọn ni wọ́n ní ọgbọ́n àti ète, àwọn olóṣèlú àwọn ń fipá jayé, àwa àfáà defect tiwa ní ká rìn ká sì máa yan. Tí a bá wò a rí wípé defect pé a fẹ́ báyàn sọ̀rọ̀, tí ẹ bá báyàn sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe yẹ kẹ́ ẹ báyàn sọ̀rọ̀, tẹ́ ẹ bá rẹra yín lẹ̀ ẹ padà rẹ Islam fúnra rẹ̀ ẹ rẹ̀ nílẹ̀. Ẹni tó bá fẹ́ kìlọ̀ fún àwọn èèyàn ẹ bá wọn sọ̀rọ̀, even àwọn tó ń ṣe aburú ẹ bá wọn sọ̀rọ̀ without arrogance, tó jẹ́ pé níta ẹ̀ ń bá wọn sọ á wọ̀ wọ́n ní etí. Tó bá yẹ pé gbogbo nǹkan tó ń sọ iná àyàfà oníná ìtúndé o, ń bá wọn sọ á wọ̀ wọ́n ní etí. Tó bá yẹ pé gbogbo nǹkan tó ń sọ iná àyàfà oníná ìtúndé o. But tá èèyàn bá sì ṣe aburú tá a fẹ́ bá sọ̀rọ̀, ẹ má jẹ́ ká bá sọ̀rọ̀ nípa tó máa mọ̀ pé bóyá kórìíra òun, kò gbọ́dọ̀ sí hatred ńbẹ̀. Ẹ wá wo ohun tó ń lọ káàkiri nísìn, àfa kan bú àfa mi, oníkàkùn ó máa búra wọn, kò jẹ́ kí yẹn rí bẹ́ẹ̀. Ńṣe ló yẹ kí oníkàlùkù tá bá tiẹ̀ ṣe nǹkan tí ò dáa fúnra wa, ńṣe ló yẹ ká bára wa sọ, but everybody ló fẹ́ exhibit knowledge, mo mọ̀ jùlọ, mo wà ní position jùlọ, òun a tún fi ń da ojú nǹkan rú ni. Ẹni tó bá máa jẹ́ imam, alákọ̀ọ́kọ́ náà ẹ̀ sincerity and self-governance. Òun fúnra rẹ̀ ó gbọ́dọ̀ lè guide ara rẹ̀. Anybody who wants to be an imam, who wishes to guide people in politics, must first of all govern himself. Ẹni tí ò bá lè govern ara rẹ̀, báwo ló ṣe fẹ́ govern ẹlòmíì? Ó di ọwọ́ wa pàápàá níbi tí owó dé tó wà. Al-Qur'an sọ fún wa pé bàdà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Ẹ̀yin lẹ ń pè àwọn èèyàn pé kán wá ṣe dáadáa, ẹ̀yin lẹ ń pè wọ́n. Eléyìí wà nínú Quran chapter 2 Suratul Baqarah orí 44. Bákan náà Ọlọ́run sọ fún wa tí gbogbo wa dé lákè, ya ayyuhal ladina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan inda Allahi an taqulu ma la taf'alun. Kí ló dé tí ó jẹ́ pé ẹ máa sọ nǹkan fún àwọn èèyàn, àwọn nǹkan tí ẹ kàn ń fi ẹnu yín sọ tẹ́ ẹ mọ̀ pé kò dé ọkàn yín. So alákọ̀ọ́kọ́ nínú prerequisite tèmi rò tí ìmáà gbọ́dọ̀ ní, òun ni kó sincere, kó dẹ̀ ní self governance, kó kápá ọ̀kánjúwà ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé Islam, tẹ́ ẹ bá ti yọ ṣẹ̀ríà kó nínú Islam, kò sí tó ń jẹ́ Islam. That's my own position. Tí ẹ bá ti sọ pé kò sí ṣẹ̀ríà, kò sí tó ń jẹ́ Islam, nítorí gbogbo nǹkan tá à ń pè Islam rẹ pátápátá inú ṣẹ̀ríà ló wà, òun ni guide wa, òun ni embodiment tí wọ́n fún wa. Every imam tó bá wà lọ́ọ̀yà ni, àfi tí ò bá ń ṣe imam, àfi tí ò bá ń ṣe àfà, lọ́ọ̀yà ni. Ẹ̀gbẹ́dẹ́ pé èèyàn ẹni ẹ̀ imam ṣé ó lẹ́tọ̀ọ́ tí obìnrin bá ṣe báyìí kí ló yẹ kó ṣe? Òfin lẹ̀ ń bí léèrè, lọ́ọ̀ lẹ̀ ń bí. But ibi wàhálà tẹ́ ń kó wa sí, òun ni pé tẹ́ ẹ bá bi lọ́ọ̀yà bó ti wù kó jó gbòǹdó kí ẹ lọ́ọ̀yà rí, tẹ́ ẹ bá bi ní nǹkan, I know, okay, I will consult, I will check and I will get back to you. But instant judgment la wa máa give, fatuwa orí eré. Kò sí nǹkan tẹ́ ẹ máa sọ fún ẹ tẹ́ ẹ máa béèrè lọ́wọ́ èèyàn tí ò ní sọ yí pé, tó máa sọ fún yín pé ẹ jẹ́ kí n ṣítírà wò. Gbogbo ẹ̀ pátápátá ló wà lórí wa. Òun ló wà fàtí fatuwa fi ń kọlu fatiwa. But ẹ lè sọ yẹn, ẹ lè bú àwọn àfáàǹpa yẹn o. Gbogbo ibi tí wọ́n bá ti ń lo òfin láyé ni làákàyè interpretation ti máa ń wá. Ẹ máa ń lọ sí high court, adájọ́ tí ò gbowó tí ó dẹ̀ mọ́ṣẹ́ adájọ́, ẹ gbé lọ court of appeal á ní òrí bẹ́ẹ̀, court of appeal ẹ gbé lọ supreme court á ní ntí court of appeal wíwọ orí wọn ò pé, tàkọ́kọ́ yẹn ni
ó correct òfin kan náà ni wọ́n dẹ̀ jọ interpret ẹ̀ẹ́dẹ̀bú àwọn yẹn o sọ pé èèyàn dákúdákú ni wọ́n o but tí àáfà kan bá sọ nǹkan kan tí kejì sọ ìmíì ẹ wá sọ pé irú àwọn àáfà jákujáku wo ni ṣebí eléyìí ló sọ eléyìí ṣebí eléyìí náà tún sọ eléyìí ẹ kò wá ń dá wàhálà tí ò sí nítorí wípé interpretation òun ni nǹkan tí wọ́n ń ṣe bí Islam ṣe rí ni pé tọ́lọ́run bá sọ pé ẹ má débi dọ̀tí Rasulullah sallallahu alayhi wa sallam kàrá yẹrẹ awlali iman yóò ṣe kó ayẹrẹ káfí tọ́lọ́run bá sọ pé ẹ má débi kan ó dàbí ẹni tí ó ń da ẹran dípò ọgbà kan tí ó bá ṣe mistake àwọn ọ̀nà ẹgbà yẹn ànábì sallallahu alayhi wa sallam àwa protect ẹ̀ díẹ̀ tí àwọn tó tún tẹ̀lé ànábì àbáwọn afá àbáwọn ṣe wọ́n á tún fa ilẹ̀ àdíẹ̀ sí pé kí wọ́n bá ní ẹ má ṣe ẹ má débi. mo lọ sí ìlú òyìnbó ìjọ kan wọ́n wá I think it was Canberra ní Australia ibẹ̀ jì mo dẹ̀ gbẹ́ lọ́n pẹ́ lọ́n má jẹ́ tún débẹ̀ mọ́ nítorí ẹ̀mí olúwa fẹ́ bọ́ á sùn á jí á jẹun pé irú àdánwò wa lélẹ̀ ìpọ̀táṣà débẹ̀ nígbà tí mo débẹ̀ mo yìí ronú báwo máa ṣe padà lóṣù kẹrin ọ̀sẹ̀ mẹ́rin mo fẹ́ lò mẹ́ o bí mo ṣe ìbànújẹ́ báwo ni mo ṣe máa padà pẹ̀lú tọ́ṣọ̀ yẹn òun ni mo fi gbogbo àsìkò tí mo fi wà ń bẹ̀ ṣe. wọ́n wá ní àwọn fẹ́ ṣe ayẹyẹ kan fún mi mo wá lọ sí mosjid thirteen kí mo wá sọ fún wọn pé mi ò ní pẹ́ padà sí ìlú wa o àwọn embassy wa láwọn fẹ́ ṣe nǹkan kan fún mi o ìmáàmù àti kìnìún ẹ jẹ́ ká jọ débẹ̀ o àwa lọ ẹ̀kọ́ tí mo rí kọ́ńbẹ̀ ò lágbára púpọ̀ adẹ̀dẹ́bẹ̀ wọ́n tó gbogbo nǹkan tó yẹ kéèyàn jẹ wọ́n dẹ̀ sọ fún wa pé Allah ní gbogbo oúnjẹ tí àwọn kó lẹ̀ èmi bá lọ sí kinní kan tá à ń pè ní crescent bíi búrẹ́dì ni wọ́n ṣe bíi kí lẹ máa ń pè crescent ti mọ̀ bíi búrẹ́dì ni wọ́n ń ta lẹ́kọ̀ọ́ bíi náà bọ̀ bíi òṣùpá Islam tí wọ́n máa ń yọ àbí òṣùpá kọ́lẹ̀ ń pè ìlétẹ́ṣù ni ìlétẹ́ṣù mo wá mu bí mo ṣe fẹ́ mu báyìí ni ìmáà bá lù mí lọ́wọ́ ní haram ń bá jùlẹ̀ nígbà tí nǹkan mi wà ń bẹ̀ kéwú ló fàjà tó máa béèrè tẹ́ máa tó àṣírí ara yín ta agbàgbọ́ oríṣiríṣi oúnjẹ ló wà nǹkan mi kódà ìbàtà àmàlà wà ń bẹ̀ so kí ni ẹnìkan wá ní kí n má jẹ kí ni mo mọ̀ pé ìmáàmù ni orí ẹ̀ ò dẹ̀ dàrú ó ní haram mo bá jùlẹ̀ ń bá mú nǹkan mi a dẹ̀ ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán mo bá lọ bá pé ìmáàmù níbo ló ti kéwù tiẹ̀ o kí ló dé tó fi ó ní àwọn nílùú ń bí yìí o àwọn ti pinnu pé àwọn máa jẹ́ kí àwọn tó ń ta irú búrẹ́dì kọ́ máa tà kí ló dé ó ní nítorí pé kí n wò ó wá fi nǹkan kan mi táwọn kan demonstrate wípé àwọn ń jẹ Islam nítorí symbol Islam ni àwọn náà wá decide lọ́dọ̀ tẹ̀ra wọn pé bá a ti wù kákéré mọ́ àá gba business yín jẹ́ nígbà tá a bá rà mọ́ ẹ̀ wá bẹ̀ wá which was n tó padà ṣẹlẹ̀ nígbà tó ń rí pé kò rí bẹ́ẹ̀ nígbà tẹ́yìn náà ń sọ báyìí òkè ẹ lè máa wá ẹ̀yìn èèyàn ẹ lè máa wá rà nítorí àwọn mùsùlùmí ló ń jẹ́ jù wọ́n lo that power láti extract nǹkan kan bọ́ tó bá jẹ́ bí ni la hawla wala quwwata illa billah wọ́n á bú ya àfààní wọ́n á bú bàbẹ́ n tí mo fẹ́ fi eléyìí sọ fún wa ni pé mi ò ní fẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀ á lọ síbi nǹkan tí mo pé law òun ni tí ẹ̀ ń ṣe àwọn lawyers wọ́n dẹ̀ máa ń sọ pé àwọn nìkan làwọn wà learned ẹ̀yin yòókù ẹ̀ wà learned kí náà fi ń sọ bẹ́ẹ̀ nítorí pé n tó bá ti involve law ó touch every aspect of life wọ́n á mọ díẹ̀ nínú transportation wọ́n á mọ díẹ̀ medicine wọ́n á mọ díẹ̀ in tí àwọn àfa nítorí pé the kernel of your being is sharia is law you are an interpreter of the law and definitely tí ẹ̀mí ẹ bá ti mọ́ má bẹ̀rù pé o ṣe mistake in your interpretation torí a lè ní uniform position Islam fúnra rẹ̀ ó ti sọ àwọn nǹkan tí a lè disagree lórí ẹ̀ but àwọn nǹkan míì wà tó jẹ́ pé báyìí ní ọ̀kan sọ pé orí àfáà tó mu sìgá èèyàn lè rí di 10 àti 15 tó fi yẹ kí mùsùlùmí má mu sìgá bọ́ ó lè sọ pé haramu ó fẹ́ dá wàhálà lẹ́nu yẹn wà á máa wá nǹkan míì tó máa fi kún tó máa fi sọ pé Kùránì máa sọ fún wa pé ká má fọwọ́ ara wa para wa á dẹ̀ sọ fún ẹ wípé gbogbo ẹni tó bá ti ń jẹun fẹ́ parẹ́ poison ní gbogbo nǹkan ẹnìkan professor kan ó sọ pé eat and die by little Professor Akanji pé everybody tó bá ti ń jẹ nǹkan ó ti ń jẹ nǹkan tó máa pa a lè ní ká má jẹun